أعوذ بالله من الشيطان الرجيم. gbogbo wa pátá ẹ jẹ́ ká farabalẹ̀ nítorí t'Ọlọ́hun. بسم الله الرحمن الرحيم. lẹ́yìn farabalẹ̀ kó wa ẹ jẹ́ àjọ gbé orúkọ Ọlọ́run ọba tóbi lẹ́ẹ̀kan náà. فلولا إذا بلغت الحلقوم. ọba tí ògóńgó tẹ̀mí fẹ́ jáde kúrò lára ẹ̀dá. وأنتم حينئذ تنظرون. gbogbo òjòwèrè ẹ̀mí tá a bá lè ṣe níjọ́ náà ẹ̀pà ò ní bóró mọ́. ونحن أقرب إليه منكم. torí gbogbo ohun tí ẹrú náà ṣe síwájú àwọ Ọlọ́run láàmú fi hàn níjọ́ náà. ولكن لا تبصرون. nítorí wọn máa rínú tí ó fi lọ bọ́ Ọlọ́run ọba rẹ̀ àwọn oníbàárì. صدق الله مولانا العظيم. gbogbo ẹni tí ń retí àánú Ọlọ́run wọn náà bá ń gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí. روح وريان من إلهي. Ọlọ́run ọba ìwọ náà ni ọba oníkẹ́. عليك يا مريم Ejide. àtọrọ ìkẹ́ rẹ fún ìyá wa Maryam Ọlọ́run bá wa kẹ́ wọn. Onaolapo Ejide Ilahi. ìyá dáadáa yìí là ń bẹ̀rẹ̀ Ọlọ́run ọba lérí rẹ̀. Farahama anihaya Ilahi. Ọlọ́run mọ́sá bá wa ṣàlékún kẹ́ fún ìyá náà. Innal abrara lafi nahimi. nítorí a máa tọrọ kẹ́ fún wọn ni pé wọ́n wà nínú àwọn ẹni dáadáa nínú ayé. Alali ara ikiye suruna. à ń béèrè lọ́dọ̀ rẹ Ọlọ́run pé bí wọ́n ti jẹ́ èèyàn rẹ nínú ayé ojú wọn jẹ́ èèyàn rẹ lọ́dọ̀ rẹ. Salamu qawlan min rabbi rahim. ọba mi ìwọ ló nìkẹ́ ni ọba wù ọ́ ló fi ń kẹ́. Alayki ya Maryam amin. àtọrọ kẹ́ rẹ fún ìyá wa Maryam Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ fún wọn. Ayyuhali insanu mahala. gbogbo àwa tá a ṣẹ́kù ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́. Siri ala dunya sulan. káwọn ti pé ntọ́kàn ìyá wa Maryam yọkà wa náà ń jọkàn. Látẹ̀kùn magirura jala. gbogbo ohun tí máa kó tàjẹ́ bá nínú ayé má jẹ́ ó kó tàjẹ́ bọ̀. Balitẹ̀kùn Ejide masila. ẹ jẹ́ akọ́ṣe ìyá dáadáa tó lo ayé rẹ̀ dáadáa. Farihama Alhaja Maryam. Ọlọ́run wọ lọ bó oníkẹ́ bá wa kẹ́ ìyá wa Maryam. Onaolapo agbẹ́sìnga ìláyò. ìyá wa gbẹ́sìnga Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ wọn. Ajiya lili Fidau sama siwa. ààyè tá a gbé wọn sí ń bá wa ṣe nínú ilé ìdẹ̀ra fún wọn. Wàsá òjò agbẹ́sìnga bí àmín. atọ́kọ àtìyàwó Ọlọ́run bá wa pa gbogbo wọn pọ̀ sínú ilé ìkẹ́ rẹ̀. Ilé ayé ó kún fún wàhálà. Agbẹ́sìnga bẹ́ẹ̀ darí ṣe yóò ṣe wàhálà láyé kó tó síwọ́. Bá a sì tún rí ayé tún jẹ́ wàhálà. Fàyè rẹ̀ sìn Ọlọ́run kó lè dọ́rùn sinmi. Torí ọfà ní ikú kò sẹ́dá tí kò ní bá. Bí ikú bá ti ta síbi tí ń lọ dandan ní kọ̀mọ́ndà. Kò ní ìtàsé gbogbo ààyè tá a sára ìlú. Tọ́ba tàbá sí àfikọ́ lọ́jíṣẹ́. Sirul Maktoum bògìnìyà yín nígbà tí ń bẹ láyé. Bògìnìyà nígbà tí ń bẹ láyé. Agbẹ́sìnga Ejide èèyàn rẹ ní. Onaolapo àní gbàgbé wọn. Alhaja Maryam abiyamọ nìyá wa. Torí lọ́jọ́ dààmú wọn ọ̀pọ̀ nítorí tẹ̀yìn ọmọ ní. Kẹ́ẹ̀lì níláárí kẹ́ẹ̀lì bẹ́gbẹ́ pé kẹ́ẹ̀lì ṣe é rí. Àmọ́ ní ọjọ́ tí kú ti mú yà yín kú Alhaja Maryam. Kò sẹ́nìkan tí ó dàbí ìyá ọmọ. Torí a ṣe ya kìí dàbí ìyá ọmọ. A ṣe bàbá fún ẹ kò lè dàbí bàbá yín mọ́ láéláé. Gbogbo ọjọ́ tó bá dàrú ìyá ọmọ lọmọ lọ ké pé ìyá Ejide. Bọ́ bá yín gẹ̀ Agbẹ́sìnga ní ọmọ sáríkà. Àánú ṣe mí ta ló kù tẹ́ lọ ké sí mọ́.
kò sí àmọ́ kò tún sí bàbá mọ́ ẹni tí ó bẹ̀ lọ́hùn ní ọjọ́ bùkátà Ejide a nígbàgbé rẹ̀ kò títí ayé nírántí ọ̀dọ́wọ́ yín ẹ̀yin ọmọ Alhaja Maryam ẹ má gbàgbé agbẹ́sìngá èèyàn rẹ ní ẹ má rántí pé ìyá yín wúlò púpọ̀ gbà tí ń bẹ láyé ìyá yín Ejide ọ̀mẹ́nìkan ò lọ́tà tó fi síra ẹ dákun ẹ pera yín o ẹ pera yín o bẹ́gbọ́n bá ṣe àbúrò kẹjọ sọ ní tùbínúbí kẹjọ tán yanyan ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má gbé èṣù láyé lẹ́yìn ìyá yín ẹ tẹ́yìn ṣe o ẹ tún lè ṣe ẹ tẹ́bí ṣe ẹ tọ́nà ṣe o ẹ̀yin náà ó jèrè ọmọ bẹ́yàn bá máa ń tójú òkú kan ìjọba jálàbí nínú sàárè abẹ̀rù ọlọ́run sàárè séètì funfun ní ooru pọ̀ níbẹ̀ ìdààmú wà níbẹ̀ òkùnkùn wà níbẹ̀ ayùn wà níbẹ̀ àgbákò wà níbẹ̀ ìròyìn sàárè ò ṣe wí tán àmọ́ kí n wí níwọ̀n fẹ́ni tí ó gbọ́ tí ó gbà àjẹtùwọ̀n bí ọ̀run nílé ayé yìí ń bọ̀ wá tán. Allahu yarhamuha. Allahu yukrimuha. Ọlọ́mbà ṣàánú yádà. Allahu yab'athuha fi ahsani suwari. Àwùjọ àwọn ẹni rẹ ni ọba gbé wọn dìde sí Ọlọ́run. Nasiyatun wasihi. Wá sí ni látẹnu àfa Gbẹ̀dẹ́dùn. Ya qaumi fatabiru. Ẹ̀yin tọ́lọ̀ rán wa ṣiṣẹ́ ń gbọ́ báyìí. Nawahibu dari fil afaki musitatirun. Ìpè ayé oore rèé tó tẹ̀léra wọn. Torí àjíyálù àdìyàkàhùn. Bí ìyàwó ti kú yìí. Wálìbàdùn abúkàhùn mú. Àwọn kan máa rẹ́rìn bẹ́ẹ̀ làwọn kan sì máa sunkún. Bẹ́ẹ̀ máa ṣá àyẹ̀fọ̀n alòlèlè ìnsáni kò lè. Àtẹni tí ń rẹ́rìn àtẹni tí ń sunkún àwọn torí ní àkàlà kìnnà kùn mú. Inú yẹ̀pẹ̀ lọ́lọ́run ti gbé dá wa kó wa wá. Wà fi àánú ìdùn kùn mú. Àfi akọ̀ àwọnú yẹ̀pẹ̀ ń jọ kan. Wà mí ní àṣànú kùn rí jòkun hátí máa ń bèlà náà parí. Tọ́ba tó dijọ́ kan Ọlọ́run ti nu yẹ̀pẹ̀ gbé wa dìde. Sàlámù gbogbo mú mi ní nínú Ramadan tàǹbẹ́ni ìjókòó níwájú bàbá ìmáàmù gbogbo lẹ́yìn gbogbo Kwara. Bàbá wa Fúlàní ẹ dákun ìdùnnú dání ilé òfo. Bàbá ní sọ fún yín pé àdúnyà fàníyàtún bó tilẹ̀ wù káyé dùn tó àfi ká sì mọ́ palẹ̀mọ́ kó tó dìgbà tí ikú ọkàn wa. Àgbàgbé ọjọ́ àti sùn ni bàbá lójúde ọba lóníkálukú fi ń ṣàyè bó ti rí. Ọba tó lẹ̀mí ọ̀ padà gbà àṣẹ gbogbo bíi tí ń dùn yọ padà kan. Bàsìkò ẹ̀dá bá ti dé màláìka ikú ọ wọlé ní lamọ̀yìn ọmọ lamọ̀yìn Alhaja Maryam ọ̀ya dìde Onaolapo ọ̀ya dìde Ejide agbẹ́sìngá àsìkò ti tó ká lọ́rùn. Gbéra nílẹ̀ kọ́ gbẹ́rù rẹ̀ èyí tó lò láàyè ti tán ká lọ sí yàrá òní àkàn níbi tó sùn dọ̀jọ́ ẹ̀san. Ìgbà tí màmá yẹn lọlé Sirul ìyá wa Maryam ti mọ̀ pọ́ lọ́jọ́ ti dé. Ayájíjá mi ò bá ń dáhùn pé ya Rabbi sọ parí nìyẹn. Ìgbà wo lọ́jọ́ òun tún lè wá mọ́ tí mo tún lè pàdé àwọn ọmọ dùnnú. Barista tó yìn ó dìgbà kan. Ájì Tajudeen ní ọmọ mi. Ájà Tawakali tún ó dìgbà kan. Ájà Muslimati ọmọ mi. Mr. Ismaila ó dìgbà kan. Khalifah Abdulafeez ọmọ mi. Ajani dákun mójú tẹ́yìn mi. Sirul Maktoum ó dìgbà kan. Abi subhana rabbika. àwọn àgbàlagbà wọn ní iṣẹ́ tẹ́ gbé dání yìí
iṣẹ́ ìfi ìbẹ̀rù Ọlọ́run sí ni lọ́kàn ni àti ìrántí ibi tí kálukú padà máa lọ wọ́n lè jíṣẹ́ náà pẹ́. Amina. Ọlọ́run ó kún yín sí yóò ṣàánú yín sí. Amina. Suratul Kawthar. Amin. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Amina. Amina. Amina ya Allah. Khalifa ní kí ó máa tẹ̀lé yín lọ báyìí. Owó bọ́ńdù kan yìí. Bá mi àgbà oníkan wọn ní kó tẹ̀lé yín bẹ́ẹ̀.